Hello, everybody. This is Israel Ayanwuyi in Ogbomoso. Mo wà ní ìlú Ogbomoso báyìí, Ogbomoso Ajílété, níbi tí wọ́n gbé ń jẹ̀ka kí wọ́n tó mú kọyàn gan ògbó ọmọ àfògbòjà. Wọ́n ní bàbá kanra, a sì máa ń fi ògbó kògbó l'Ogbomoso. I'm here in Ogbomoso to record some area shots. Right now, I'm at the back of Seun's Palace. I think gbìyànjú látàárọ̀ mo wà pẹ̀lú Eyitayo láti Àkúrẹ́. So I think gbìyànjú látàárọ̀ àti ya àwọn onírúurú káàkiri. Ẹ ó máa rí wọn wò gẹ́gẹ́ bí ìran.